bí a ṣe gbọ́ ìròyìn rẹ̀ wọ́n ní òun á jókòó sí ìta gbangba lórí odó bó bá jókòó síbẹ̀ láti bẹ̀ náà ni ó ti kọ̀máǹdì ẹ̀kú egúngún tí ẹ̀kú náà tí ó sì bọ́ sórí egúngún náà tó lóòótọ́ ni irọ́ ni àwa ò tí ì rí a ò tí ì mọ̀ ṣùgbọ́n nígbà tí a bá débẹ̀ a ó máa fi hàn wá ní ọlọ́kan-ò-jọ̀kan. Egúngún tí mo mú wá fún wa láàárọ̀ yìí ó jẹ́ egúngún kan pàtàkì tó jẹ́ pé èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí àwa náà la ní egúngún náà ó jẹ́ egúngún tíá ni kò sì ní dà. Mo fẹ́ kẹ́ ẹ mọ báwa ká lọ ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé wípé àníṣe gbogbo ọdún egúngún tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí nílùú Ṣakí lóòótọ́ a lè mọ́kò gbogbo ẹ̀ tán ṣùgbọ́n a ó pàdé wa níbi tí a ó ti rí wọn ní àpéjọ níbi tí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ ẹran tí wọ́n fẹ́ ṣètùtù fún ilẹ̀ Kóòtù Òjìrè àti ìlú Ṣakí àti àdúrà fún gbogbo àgbáyé pátápátá gbogbo. Gẹ́gẹ́ bí mo sọ fún wa pé àdúrà lọ́dọ̀ àwọn baba ńlá egúngún náà ló ń gbàṣẹ kó tó di pé ó fẹ́ jáde torí pé ilẹ̀ Kóòtù Òjìrè tá a bá fi tàwọn àgbà ṣe à ń tọra wá jẹ ni ṣùgbọ́n ọmọ yìí ọmọ àgbà ni egúngún yìí àrò ti rọ̀ mọ́ lọ́dọ̀ àwọn àgbà náà ló ti ń gbàṣẹ.
Egúngún náà ń bọ̀ wá láti jáde báyìí ó ń bọ̀ wá láti jáde báyìí ó ti wà tó gbàṣẹ ó ti gbàṣẹ tán lọ́dọ̀ bàbá rẹ̀ tó ti di olóògbé ìyẹn àwọn bàbá tí wọ́n ti ru eégún àgbà yìí tí wọ́n ti kọjá lọ. Òun náà bọ̀lọ̀ júbà àgbà kó tó di pé yóò jáde tẹ́ ẹ bá wò ó ẹ rí i pé ọ̀dọ́mọdé ọkùnrin náà ni arákùnrin tó ru eégún àgbà yìí ṣùgbọ́n ilẹ̀ Kóòtù Òjíire agbára ń bẹ ọ̀pọ̀ agbára tó wà nílẹ̀ Kóòtù Òjíire agbára yìí kò tán bẹ̀. Àpẹẹrẹ agbára tẹ̀ ń rí yìí pé ó wà nílẹ̀ Kóòtù Òjíire yìí òun náà ní nǹkan tẹ̀ ń wò yìí. Bá a bá ń parọ́ tẹra wa jẹ lókù ìṣẹ̀ṣe náà làgbà. Bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ tí bàbá wa sọ láàárọ̀ yìí nínú ìrìn àjò tí bàbá sọ nípa pé wọ́n fẹ́ lọ Mẹ́kà oríṣiríṣi ọ̀rọ̀ ni bàbá ṣe àkàwé ẹ̀. Ǹjẹ́ bàbá yìí ló bá ṣe pé àwọn náà bá jẹ́ nìkan gbòógì tí wọ́n rẹ̀jú mọ́ owó ṣe mọ̀ pé Mẹ́kà yìí yóò jẹ́ lílọ. Oríṣiríṣi ọ̀tọ̀ òkúlú èèyàn pàápàá jùlọ ìlú Ṣakí kò gbàgbé ìṣẹ̀ṣe. A dúpẹ́ lọ́wọ́ ọba wa bàbá wa kábíyèsí Ọ̀kẹ̀rẹ̀ tìlú Ṣakí wọ́n fi ààyè gba ìṣẹ̀ṣe pọ̀. Bàbá wa kábíyèsí nílùú Ṣakí tó jẹ́ Ọ̀kẹ̀rẹ̀ tìlú Ṣakí bàbá yìí wọ́n kó ìṣẹ̀ṣe wọ́n kó mọ́ra pọ̀. Kódà bí mo ṣe ń bá wa sọ̀rọ̀ yìí ìwọ tó o bá légún lé tó níwò pé mọ́ bàbá wa kábíyèsí Ọ̀kẹ̀rẹ̀ tìlú Ṣakí tó wà ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n fààyè gbà pé kẹ́ ẹ mọ̀ kó bọ̀ wá sí ààfin ní pálàsì ńbẹ̀ nítorí pé bàbá mọ̀ pé ọmọ àlèyàn ní fọwọ́ òsì júwe ilé bàbá ẹ̀. Koiki Media bringing democracy to your doorstep. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń wò wá jákèjádò àgbáyé. Àdúgbò tí mo wà lọ́wọ́lọ́wọ́ yìí eégún yìí ti fẹ́ jáde ó jìnnà pọ̀ síbi tí àpéjọ àwọn eégún wà. A ò ní lórí ọ̀fẹ́ àti àǹfààní láti mọ fíhàn wá bí eégún náà bó ṣe ń wọlé tó ń jáde tó ń kí gbogbo àwọn èèyàn rẹ̀ káàkiri lọ́kọ̀ọ̀kan ṣùgbọ́n a ó lórí ọ̀fẹ́ àti wò ó bó ṣe fẹ́ jáde. Ìdí nìyí tí a
a ó tún fi kú ní online tá a ó tún fi gba àpéjọ náà lọ tá a ó fi lọ fi hàn wá níbi tí ọ̀tọ̀kùlú wọn wà. láti ibi tí mo wà yìí lásán ọ̀kadà abẹ kò kéré ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa bàbá wa olú iléeṣẹ́ yìí Ọláyọ̀mí Kóyìkí lágbára Ẹlẹ́dùmarè ọba mi àkọ́dá ayé àṣẹ̀dá ọ̀run ọba tó ń jẹ́ mi ni ọba tẹ́nìkan ò lè mú bíbóhùn nìkan lọ́ba tó lè pa òun náà ló lè jí iléeṣẹ́ náà kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. tó ẹ tún wò ó ẹ tún wò ó ẹ tún wò ó ẹ tún wò ó. Koiki Media bringing the workers up to your doorstep. Egungun náà wà lọ́dọ̀ bàbá bá wa sọ̀rọ̀ láàárọ̀ yìí ìdọ̀wọ́ wà.
sí acá. àwọn tí ń wo ẹ jẹ́ kó jáde síta ní lẹ́kùn bá jáde síta ní wọ́n bá gbájú wọn làwọn náà rà. wọ́n ti fi ti báyìí lọ. Passo.
kẹ́ pause fídíò ní sẹ́yìn. Ẹ pause fídíò. Ẹ pause fídíò ní. A ní kẹ́ pause fídíò ní. Ẹ pause fídíò yìí ní kẹ́ pause ẹ kó pause ẹ̀ ná. Ẹ mọ̀ fẹ́ ṣe lára ní kẹ́ pause kẹ́ kọ́kọ́ pause ẹ̀ ná. Ẹ pause ẹ̀ ná tẹ́ bá ń ṣe fídíò ẹ kó pause ẹ̀ ná. Ẹ pause fídíò. Ọmọ ní bẹ́ẹ̀ sọ fún ilé ẹ̀kan. Ọmọ wo? Ọmọ wo? Ọmọ yóò fi lọ sí. Lẹ́yìn báyìí ẹ̀sẹ̀ ń dé tẹ́ bá mi ó sọ̀rọ̀ yẹn, àmọ́ tí mo ti wà ń bí láti dájú àti bàbá àti egún. Àjọ ní egún ni bàbá mọ̀ èyí sáwọ́sìn lèmi lọ́dọ̀ àjọ ní mi. Ọ̀rọ̀ tó wá tó wá dé ìgbà Adékọ́lá bẹ̀ ló ti kú àwọn tó wá Adékọ́lá pẹ̀lú bó ṣe gbé ẹ̀kọ́ wọ́n ti lé ní 3,000 plus live and direct wọ́n wò 3,000 plus látàrí ẹ̀rọ tó kú ọ̀gbẹ̀ kan báwọn tó wù wá àgbáyé ni wọ́n tún ìlú nínú yẹn ẹ̀wù pé àwọn tó ní àgbáyé ló wà láìpẹ́ àìpẹ́ fún jáde láti ìgbà nígbà tí wọ́n ní àgbáyé ló wù wá òyìnbó wù wá. ẹ̀yin bọ́ìsì wa ẹ̀rọ jẹ́rọ̀ ọlọ́wọ́ là ń bu wa lójú o ọlọ́wọ́ là wà lójú o ọlọ́wọ́ là wà lójú o ṣe pọ̀ sí láìpẹ́ tí mo ṣe lọ́wọ́ Adékọ́lá la kó bẹ́ẹ̀ lẹ́sìn ọmọ yàtọ̀ lò 3,000 plus 3,000 àtàwọn àgbà tó tó rẹ̀ àwọn tó fọ́ọ̀lù wa tó ń wà lọ́wọ́ báyìí wọ́n ti gbé 3,000 plus tó ń wò wá. Torí bàbá tó wà lórí yẹn bàbá tó wà lórí yẹn alájí tó wà lórí yẹn tó bá ní kí pọ́ọ̀sì ẹ̀ máa pọ́ọ̀sì. ẹgbọ́n àṣẹ tí ò make sense lè ló.
kí ló dé tí wọ́n ní ọmọ kámẹ́rà ní. Koiki Media bringing the work closer to your doorstep. Mo sọ fún wa ní àárọ̀ tí mo wá bí ní dédé aago bíi 6 sí 7 nípa egungun Ẹgbẹ́ládé tí a wà ń bẹ̀ lónìí tó fẹ́ jáde. Eégún náà ti fẹ́ jáde báyìí ṣùgbọ́n àwọn iṣẹ́ kéékèèké kan wà tó fẹ́ gba àṣẹ lọ́wọ́ àwọn baba ńlá baba ẹ̀ tó bá ti wá gbàṣẹ yìí tán eégún yìí á bọ́ síta ní pẹrẹu.